Ìṣẹ̀ṣe TV. Ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀yè orúkọ tèmi ní babaláwo olórí apènà Ifábíyì Ọ̀jẹ̀dọ́lápọ̀. àsìkò ojúmọ́ òní, ojúmọ́ ayọ̀, ojúmọ́ ẹ̀mí gígùn, ojúmọ́ ìdógún, ojúmọ́ àṣeyọrí ní gbogbo àwọn ọmọlẹ̀ ni wọ́n ṣe fún wa. Ọ̀rọ̀ sí tí ò ní wá ní àyànmọ́ àti ìpín kò ṣe yí padà gẹ́gẹ́ bí àwọn bàbá wa nílẹ̀ Yorùbá ṣe sọ. Ẹja wa lọ wò lójú odù Ìwòrì Ọ̀bàrà tí àwọn bàbá wa náà sì ń pè ní Ìwòrì Ọ̀bẹ̀rẹ̀. Ifá ń sọ fún wa lójú odù yìí pé àyànmọ́ àti ìpín nǹkan kan náà ní méjèèjì. Ipe àyànmọ́ àti ìpín kò sì ṣe yí padà. Àyànmọ́ ni nǹkan tá a yàn látòdì ọ̀run. Ẹlòmíì sì ń bẹ tó yẹ pé láàrin nǹkan tó yàn látòdì ọ̀run ni pé àárọ̀ ni yóò dẹni ọlá, yóò dẹni ńlá. Ẹlòmíì ń bẹ tó yẹ pé ọ̀sán ni, ẹlòmíì sì ń bẹ tó yẹ pé ọjọ́ alẹ́ ni. Ẹni tí yóò bá yàn sọ̀sán kò ní ṣẹlẹ̀ láàárọ̀, ẹni tó bá sì yàn láàárọ̀ kò ní ṣẹlẹ̀ lálẹ́. Ifá sì ń sọ ń bẹ̀ nù. Ifá sì ń pẹ́ tó bá wá yan àyànmọ́ tiẹ̀ sí alẹ́, ó lè jẹ́ pé ọmọ tó ń gangan bá wá bí fún alára rẹ̀, ẹni tó wá yan àwọn tó wá yan àyànmọ́ tiẹ̀ sáàárọ̀ ẹni yóò wá jọ fà lọ sókè. Ifá sì ń sọ ń bẹ̀ nù. Gbọ́dọ̀ tààtà tí fàánà àgbà kó tó àmọ́ jẹ́ bẹ́ẹ̀ bí Ifá ló ní ajá kọ̀ ẹ̀sọ́ kan bàǹbà. Ó lóun wọ́n fosùn kó Ọ̀rúnmìlà ní èmi láti yíyé ládé ti jẹ́gẹ́dẹ́ kó wá ṣe. Adíwá fún ọba Yìgìdì mọ́mọ́ só. Ọba Yìgìdì ní ó ní èèyàn bí èmi àti ẹ̀yin ni. Wọ́n bá ní ọba Yìgìdì ó mọ̀ dọ́ba Ayìgìdì ní ẹ̀hán. Ó jẹ́ pé àbọ̀ òun àti yóò òun pé sọba kìí ṣe ilé ọlọ́ba lọ, ilé olóyè ló ti wá. Gbogbo ilé ayé rẹ̀ ó lò ó dàgbà, ọ̀nà òsì fún ọ̀nà òlà fún wa ní ṣe bí wọ́n ní pé òun ò dọ́ba ni. Kí ló fà á? Òun kìí ṣe pé òun jókòó, òun ń ṣe gbá bẹ́ẹ̀ náà lòun ṣàwò. Kí wọ́n á ló fà á tí ọ̀nà òun ò fi sí bí bóòlù gan lòun ó sì ẹ̀ sí dọ́ba náà. Òun èyí ṣe pé òun wá láti ilé ọba àlọ́ òun sì ní kò ṣe pé wọ́n súnmọ́ òun àbí nǹkan kan. Ó bá méjì ó fi kẹ́tọ̀ ògbòkọ̀ aláwo lọ. Wọ́n bá dáfá kalẹ̀, odùfá tí wọ́n dá lọ́jọ́ kìíní àná ní Ìwòrì Ọ̀bàrà ni wọ́n bá ìwọ Ayìgìdì wọ́n ní pé ó dọ́ba o, ṣùgbọ́n èyí tó fi rúbọ kó mú ẹ̀kọ́ 16 kó fi wá kẹ́bọrú, kó méku lẹ́ja kó fi wá kẹ́bọrú. Ọba Ayìgìdì kò ní nǹkan kan lọ́wọ́, ó ní pé bóun lòun ò sì rí. Ifá ní pé ká mọ̀ rora wa pin náà òbí wá ṣe sọ bẹ́ẹ̀ náà tí àwọn àyànmọ́ wa tí kò bá sì ti bọ̀ sí nísìn. Ifá ní pé wọ́n sì bọ̀ sí lọ́jọ́ alẹ́. Ifá ní pé ká mọ̀ rora wa pin tí nǹkan tá à nílò ní àní ní mọ́. Wọ́n ní Ayìgìdì wá ó sì rí. Ó bá ní òun gbọ́. Ó lọ rìn sọ́tún ó rìn sósì, ó bá gbogbo nǹkan tí àwọn awó ní pé kó wá fi rúbọ. Ayìgìdì ó délé ọ̀dọ̀ àwọn babaláwo rẹ̀, ó bá kó gbogbo nǹkan lẹ́ẹ̀rọ rẹ̀ fún wọn. Wọ́n fi 8 nínú àwọn ẹ̀kọ́ tí wọ́n ní pé yóò fi rúbọ wọ́n fi rúbọ. Wọ́n fi 8 yòókù wọ́n fi bá a ṣe fá, wọ́n bá kó lé lọ́wọ́. Ifá sì ní pé ká sì máa gbọ́ kìlọ̀ náà. Ifá sì ń sọ lójú odù inú ní tó fi dá ká máa tẹ fánà. Ifá ní pé ká máa gbọ́ kìlọ̀ ká sì máa gbọ́ nǹkan tí gbogbo àwọn awó wá bá ń sọ fún wa. Wọ́n ní pé Ayìgìdì ẹbọ rẹ̀ ní ó gbé lọ sí etí odò. 8 tó kù lọ́wọ́ rẹ̀ yìí ó máa jẹ́ fún ọjọ́ 7.
ó máa jẹ ìkọ̀ọ̀kan ní ọjọ́ méje. Wọ́n ní pé ẹ̀kọ́ nìkan lòun ó máa jẹ fún ọjọ́ méje àti pé òun ò tí ní nǹkan kan míì náà tóun ó jẹ náà. Wọ́n bá ní ó bá lòun gbọ́ ó gbẹ́bọ ó lọ sí ti odò ó gbẹ́bọ sílẹ̀ ó bá wúre létí odò náà ni ló ti bu omi ló bá mu. Èṣù tí wọ́n wá rán sí wípé kó lọ rèé ba àyànmọ́ Ayigidi, èṣù tí wọ́n rán sí ó bá débẹ̀ torí èṣù wọ́n máa rán sí ni wọ́n fi máa ba àyànmọ́ olúwa rẹ̀ jẹ́. Èṣù bá dé etí odò náà, èṣù bá mú mi pẹ̀lú Ayigidi. Èṣù bá bẹ̀rẹ̀ Ayigidi bá bẹ̀rẹ̀ bàbá kí lẹ̀ ń wá. Èṣù ní ẹbí mọ̀ ń pa mí ni. Nǹkan tí wọ́n yá àwọn awó sì sọ fún pé kó tó kúrò lé pé ó gbọ́dọ̀ máa sórí. Ìkìlọ̀ tí wọ́n sọ fún wọn ni pé tó bá ti rí ẹni tí ń wá ó gbọ́dọ̀ máa sórí. Bó sì rí inú odò yìí fani pé ká máa sórí. Ayigidi bá níbẹ̀ ìjọ́ méje wọn ni wọ́n kún ní sọ pé kò wọ́n fi máa jẹ àwọn ẹ̀kọ́ yìí. Ó bá mú kan nínú ẹ̀kọ́ méjèèjọ ó fi kan lé èṣù lọ́wọ́. Èṣù ní wọ́n mà dúpẹ́ ọ̀rẹ́ mi, iṣẹ́ tí wọ́n rán pé wọ́n rán èṣù pé kó èṣù lọ rèé bẹ́ẹ̀ ba ọ̀nà rẹ̀ jẹ́, èṣù bá ṣe mọ́. Èṣù jẹun ó lọ dúró sí tòsí. Ayigidi ó dé ṣe wò ẹ̀kọ́ níwà máa jẹ fún ọjọ́ méje. Ogun ti ogun sí nǹkan kan mìíràn mọ́ ó bá ń lọ bó ṣe rí igi ńlá kan ó bá débẹ̀ ó ní igi yìí mà dáa o. Ó jókòó ní ọ̀dà atẹ́gùn ńlá gidi ni o. Atẹ́gùn kí ló dé tóun ò pokùnso níbí. Ó bá mú okùn nínú nǹkan tí wọ́n fi rúbọ fún ẹran náà wà nínú àwọn nǹkan tí wọ́n fi rúbọ fún Ayigidi. Ó bá ní kí ló dé fún tí òun ò pokùnso ní ibi. Èṣù òun ló wá lọ mú okùn ẹran tí wọ́n fi rúbọ fún. Èṣù ló wá lọ mú ó wá lọ rèé fi lé lọ́wọ́. Ó bá lóun dúpẹ́ ó bá jókòó ńbẹ̀ ó pa okùn sí òkè pé ṣùgbọ́n kóhun tó gba ẹ̀mí ara òun ọ̀kọ́ jẹ ẹ̀kọ́ méjèèje tí ó kù yìí òun máa jẹ. Bí bá ń jẹ ẹyọ ó bá gun igi lọ ó débi òkè igi díẹ̀ ní bá ń jẹ ẹ̀kọ́ ó jí níjọ́ kìíní ó jẹ ẹ̀kọ́ kìíní ewé ẹ̀kọ́ ń jùlẹ̀ ó dijọ́ kejì ó dijọ́ kẹta ó dijọ́ kẹrin ó dijọ́ karùn-ún ó dijọ́ keje gbogbo ẹ̀ ń jùlẹ̀ lẹ́nu. Tó bá ní àwọn awó mọ̀ sọ pé láàrin ijọ́ méje ni ilé ayé òun padà di dáadáa. Ijọ́ méje náà ló pé kí ló dé òun ní. Wọ́n bá ní àwọn adẹ́tẹ̀ tí wọ́n ń bẹ́nu ogbó tí wọ́n lápá tí wọ́n lẹ́sẹ̀ ni wọ́n wá lọ gbogbo ewé ẹ̀kọ́ tí àwọn Ayigidi tí ń jùlẹ̀ ni làwọn adẹ́tẹ̀ wọ́n wá ń jẹ níbi bẹ́ẹ̀ wá ní pé òun sì ń sọ pé nǹkan òun ò ní nǹkan tí báwọn kan ni wọ́n wà lẹ́lẹ̀ wọn tí wọ́n ti ẹ̀ ní nǹkan kan náà láti fi lè ṣe láti lè jẹ àbí láti mú. Wọ́n wá ń jẹ bí wọ́n ṣe ń jẹ ewé pẹ̀lú gbogbo àwọn nǹkan tó kù nínú ẹ̀kọ́ náà ni wọ́n wá ń dúpẹ́. Àwọn adẹ́tẹ̀ ń dúpẹ́. Wọ́n bá ní òun ó gbọ́ ní ìlú míì tó wá súnmọ́ ibi bẹ̀ tó súnmọ́ bí inú igbó náà ẹ̀ náà wá dá fáwọn wá ọba. Wọ́n ní pé ọba tí tẹ́ fi jẹ kìí ṣe inú ìlú ló wà o. Ìta inú igbó ńlọba ìlú ló ti wá. Àwọn aráàlú Ayigidi wọ́n bá débẹ̀ wọ́n ní ibo làwọn ti wá rí ọba kan tí ń bọ̀ láti inú igbó. Àwọn ọdẹ tí wọ́n wá lọ rèé ń pẹran wọ́n wá ń gbọ́ ohùn àwọn ẹyẹ tí wọ́n ń bẹ lórí igi torí orí igi náà ni ní Ayigidi náà ló wà. Àwọn ọdẹ wọ́n wá gbóhùn àwọn ẹyẹ nígbà ohùn àwọn ẹyẹ tí wọ́n sì gbọ́ àwọn ọdẹ sì mú ohùn
ẹ ní kí ni àwọn ẹyẹ náà wí wọ́n bá ní ayé gidi mama so ayé gidi mama so ayé gidi mama so àwọn ọdẹ bá gbọ́ gbà ta ní jẹ ayé gidi àwọn ọdẹ bá lọ sí di igi náà wọ́n bá rí ayé gidi títí fẹ́ sora rẹ̀ lókùn wípé nígbà tó kò sí nǹkan kan mọ́ àwọn ẹni tó wà nílẹ̀ náà kò sí nǹkan kan tó wọ́n jẹ mọ́ wọ́n bá ní àwọn tí ẹ̀kúnkún sóńbì rí ni wọ́n bá ní àwọn ọdẹ bá tàbọn sí pé ọmọ sokùn fúnra rẹ̀ lọ́wọ́ o gbọ́dọ̀ sí ó ní ṣe bẹ́ẹ̀ pò náà ni òun lè fẹ́ po òun tó kò nídìí kẹ́ disturb ara yín mọ́ wọ́n bá ní kìí ṣe báwọn a mọ̀ lọ sínú ìlú wa ni wọ́n ní no èmi ò ṣe bẹ́ẹ̀ yóò para mi ní ìsinmi wọ́n ní ayé gidi mọ́mọ́ so ayé gidi mọ́mọ́ so ayé gidi mọ́mọ́ so wọ́n bá ní òun gbọ́ wọ́n bá sọ kalẹ̀ wọ́n tó gbé adélé lórí wọ́n gbé òkèrè wọ́n gbé ògbẹ̀ lé lórí wọ́n ní kábíyèsí o kábíyèsí kábíyèsí ó ní kábíyèsí bíi ti bó ó bá ní òun dúpẹ́ o ṣùgbọ́n kò gbàgbọ́ pé nǹkan bẹ́ẹ̀ ń ṣẹlẹ̀ nílé ayé òun ó bá ní tẹ́ bá lè gba àṣẹ tóun fẹ́ sọ yóò àṣẹ àkọ́kọ́ tóun wọ̀ kọ́ sọ ẹ̀ gbogbo àwọn iye tí wọ́n pè yín ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ń kó gbogbo wọn wá kí wá bá wọn kó wọn sínú ààfin kí n máa tọ́jú wọn àwọn ẹyẹ náà tó wá kó wọnú ilé ìlànà pè ní ẹyẹ ilé tà ń lò lónìí òní yíwá yẹn àwa wọ́n yín fáfáfá yẹn lẹ́dùnmáà ọba tí wọ́n bí agogo ajakàṣẹ sọ́kàn bàǹbà ó lóun ó pokùnso Ọ̀rúnmìlà ní èmi láti ní jẹgbẹdẹ kó wá ṣe adúlá fún ọba yìí ní gidi tí lọrẹ sọnù gbẹgbẹgbẹgbẹ bí ẹgbẹ ní ìsọba yìí gidi mọmọ so ọba yìí gidi mọmọ so ayé mọ fọ ọlọmọ yìí bọ ọba yìí ní gidi mọmọ so ní ìsọba yìí ní gidi mọmọ so ọba yìí ní gidi mọmọ so ayé mọ fọ ọlọmọ yìí bọ ọba yìí ní gidi mọmọ so ẹlàbọrú ẹlàbọyè ẹlàbọ ṣíṣe ogbó atọ́ àsúre ìgbòrìwò fún. Ìṣẹ̀ṣe wa kó má parun o, ìṣẹ̀ṣe wa kó má parun, ẹ̀bẹ̀ là ń bẹ̀ fá lábò lódùmarè, ìṣẹ̀ṣe wa kó má parun. Ìṣẹ̀ṣe TV.